mi bọ̀ nǹkan mo dẹ̀ hàn for the past how many hours ó wà ń bẹ̀ ó sọ pé kí n má bínú are you mad or something. Farayola ọmọ bàbá olówó ẹni kò fara yí ẹ̀gbìn ìyá ni ó jẹ́ Farayola ó gbàgbàgbà sinimá ìkọjá fẹ́nu ròyìn ọ̀la sọ́fíìs Nigeria limited àti gbé jáde. Happy birthday to you. So torí pé ní jẹ́ birthday lẹ wá ń pariwo lẹ́ ń ṣòṣì lẹ́ ń ṣèrànù. You even had the guts to hug her. I'm still talking. When I'm talking, you keep quiet. Mama wa aggressive always. You know they? We just can no one ask me out. You need to see the way the guy. Oh my God, mommy, you need to see him. He's smelling. Oh. Kò wá ṣiṣẹ́ lọ́tọ̀. Ọmọ ló ń wojú mọ́. Why? I just thought. Hey, shut up! She said she doesn't want you. Why don't feel it? Ẹgbẹ̀yẹlẹyẹ ń wọ̀tọ̀. Lọ́wọ́ àwọn sàwáwò ẹ̀ lọ fẹ́ wọn. Ọmọ mi ò lè fẹ́, right? Bẹ́ẹ̀ni, sinimá titun Farayola rí ayé ọlọ́ba tó mègbòrò títí ẹ má di àyà ọmọ bàbá olówó ni tó bá ṣàṣegbé ni láàrin ìlú olówó so gbogbo tẹ́yà ní ìjọ ọmọ tálíkà Farayola ń da iye ọ̀la ni ẹ wá wo bí first impression ṣe ń last longer ìyẹn ogún ọdún tó ń jóni lọ́wọ́ fẹ́ẹ́fẹ́ẹ́ sinimá titun Farayola and then Monday I attend meeting. Fantastic. Saturday no my better. Daddy, Sunday. I still think Saturday is a better day, sir. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyí tẹ́ bá ti kúrú ìdákàyè yìí ó máa ń sún sẹ́yìn. Starring Yinka Quadri, Ayọ̀ Adésànyà, Nina Lówó Bọ́láńlé, Kẹ́mi Taofik, Bídèmí Kòsọ́kọ́, Ahmed Yusuf, Tòkunbọ̀ Awóga, Ayọ̀mídé Dáúdù, Búkì Òjó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Farayola subtitled in English. Sinimá titun Farayola gbogbo gàlígàlí ọ̀la ló ń ṣe bẹ́ẹ̀. Eléyìí kọjá àfẹnuròyìn ó ti jáde grab your copy now.